pé ẹ má kó bá wọn àáfàá yín wájú Ọlọ́run, ẹ má kó bá wọn jẹ́jẹ́ olùsójòkó ọmọ ànábì Ádámù ní ọlọ tọ́ ìṣù. Àkọ́kọ́ Ọlọ́run ọba àríkọ́lá ó sọ fún wa nínú Suratu Tauba àyà 31 kí lọ́rọ̀ ọba àríkọ́lá sọ ń bẹ̀. ittakhadhu ahbarahum wa ruhbanahum arbaban min dunillahi wal masiha ibna maryama wa ma umiru illa liya'budu ilahan wahida la ilaha illa huwa subhanahu amma yushrikun. Ọlọ́run ní ittakhadhu ahbarahum. Ọlọ́run ní sẹ́yìn ráwọn Yahudi àtàwọn Nasara yìí ní tí a máa ń ṣe náà ni pé ittakhadhu ahbarahum wa ruhbanahum. gbogbo àwọn táwọn Ọlọ́run tá a rán sí wọn, àwọn páàdì wọn, àwọn àfáà wọn ó mú wọn ní kíni o, wọ́n ó mú wọn ní Ọlọ́run kéèké lẹ́yìn Ọlọ́run tó jẹ́ pé ní táwọn ẹni ìbá ti rí òun àwọn ọmọlẹ́yìn orí. Nígbà táwọn ẹ̀yà ìsọ̀kalẹ̀ àwọn Yahudi nígbà tí ẹ gbọ́ tànàbí kà wọ́n lọ ń bá nàbí pé àmọ́ Ọlọ́run àmọ́ àwọn àfáà wa lọ́lọ́run, àwọn òmù Ọlọ́run o, àmọ̀pọ̀ Ọlọ́run lọ́dá ogun nǹkan, Ọlọ́run làjọ́sìn fún. Ànábì wa sọ fún pé ọ̀dà ẹ jẹ́ n béèrè, ṣé kìí ṣe pé táwọn àfáà yín tí wọ́n bá ṣe nǹkan lẹ́tọ̀ fún yín tọ́lọ́ sì ṣe léwọ̀ ẹ máa ń tẹ̀lé wọn? Wọ́n ní bẹ́ẹ̀ ni. Ìtọ́lọ́run bá ṣe ní ìwọ̀ tí wọ́n bá ṣe lẹ́tọ̀ fún yín ẹ máa ń tẹ̀lé wọn abẹ́ẹ̀ tẹ̀lé wọn? Wọ́n ní bẹ́ẹ̀ ni a máa ń tẹ̀lé wọn. Ànábì ní fatilika ibadatuhum, ẹ ti mú Ọlọ́run náà tẹ́ ń jọ́sìn fún nù, ẹ ti sọ ọ́ dọ́lọ́run nù. ittakhadhu ahbarahum wa ruhbanahum arbaban min dunillahi wal masiha ibna maryama. Ọlọ́run wá túmọ̀ mọ̀ dákọ ànábì Ọlọ́run alákòóbá lọ́mọ ànábì Ádámù jẹ́jẹ́ ní ẹlòmí ò jókòó kalẹ̀, àwọn èèyàn ni wọ́n dáná sí lọ́rùn, ṣùgbọ́n tẹ́yìn fi ń kó báwọn àfáà yín ni sẹ́rí àfáà yín tí ò sọ̀rọ̀ nígbà tí ẹ̀pọ̀n lẹ́pọ̀n boro láti jọ aláyé ti dáyé ni pé káwọn ọmọ lẹ́yìn kí wọ́n orí wọn mọ̀ pé tí wọ́n máa gbé aṣíwájú kọjá lẹ́bù rẹ̀, orí aṣíwájú ló gbọ́dọ̀ pé tí ó máa kọ̀rẹ́ tí wọn kẹ́ wá ń bí o ìjù báyìí lọ o, ẹ má kó bá mi o, ẹ má sì báwọn èèyàn Ọlọ́run gidi ṣe máa ń ṣe nu. Jẹ́jẹ́ Ànábì Ìsá wà nílẹ̀ káwọn èèyàn ò tó lọ máa gbé kọjá lẹ́bù ibi tọ́mọ. Ànábì sì kìlọ̀ fáwọn mùsùlùmí ó ní ẹ wá ń bí o la tatruni, ẹ má pọn mi lápọn bóró kama atirati Nasara Isa ibn Maryam, gẹ́gẹ́ báwọn Nasara àwọn Christian bí wọ́n ṣe pọ́n Jésù kọjá bó ṣe mọ́. Ẹ̀yin mùsùlùmí ẹ má dánwò. Lójú ayé Ànábì sallallahu alaihi wasallam Abdullahi ibn Ubay ibn Salul rasul munafiqin, olórí àwọn munafiki, ó ti káwọn ẹjọ́ Mádínà ìjọ kan tí ń pariwo káàkiri pé bójú bá fẹ́ rọ Ànábì ni, bójú bá fẹ́ kíní kan bóun ọba náà Ànábì ni, Ànábì ló lè jójú ọ̀rọ̀, Ànábì ló lè jẹ́ kíní kò ṣe ní máa parọ́. Ànábì bá ní ẹwà mi kí ló mú yín la tastagithu bi, ẹ má dáwọ́, ẹ má fi ọlá mi kẹ́ ẹ wá máa fi tọrọ, kẹ́ ẹ má sọ pé èmi mo lè ṣe báyìí, èmi mo lè ṣe báyìí. Innama yustagathu billah, Ọlọ́run nìkan lèyàn máa fi tọrọ. Ṣé ẹ mọ̀ pé munafiki Abdullahi ibn Ubay Salul àtàwọn tó kójọ wọ́n fẹ́ gbà nàbí kọjá bí Ànábì wà nù, Ànábì lọ rẹgúlétì ẹ̀. Gbogbo ògbà tí wọ́n bá ti ń gbé èèyàn kọjá bí téèyàn wà tàbí tó bá ti di pé ẹ̀yìn yẹn ti pọ̀ jù, ẹ wo àwọn àfáà láìláìlá nǹkan ti wà náà Yorùbá yìí, ẹ wo gòdè múlùdì táwọn yẹn lọ, ẹ wo gbogbo àwọn ìjókòó tẹ́ bá wọn àfáà pàdé, ọ̀rọ̀ Ọlọ́run ni wọ́n sọ, àfáà wọn ni wọ́n máa ròyìn. Kọ́lá ẹlòmíràn ni akàtẹ̀lá Ànábì gan ni àkókò fojú rí, ẹ̀yin la rí, ẹ̀yin bàbá wa la rí, ẹ̀yin tá a rí ni kì í ṣe pa àkókò Ànábì, ẹ̀yin la rí o, tó ẹ̀yin là Ànábì tíá, tó ẹ̀yin là Ànábì wa. Irú ọ̀rọ̀ burúkú wo nu kọ́ máa ní ọ̀rọ̀ Ànábì àwọn bàbá tá a rí ni, ẹ̀yin náà wà kágbádá kalẹ̀ ẹ jókòó ẹ kẹtẹ̀fẹ̀ ẹ mọ̀ mi rí báyìí kí àwọn bàbá náà àwọn ní gáúsù àwọn ní gbá àwọn làwó. Tẹ́ ẹ bá ti lè sọ̀rọ̀ wọ́n ti kó bá yín, ẹ tún kó bára yín. inna tawadu'a min khisalil muttaqi wa bi taqiyyu ilal mali yartaqi. Ibi tá à ń lọ ni pé báwọn Christian ṣe kó bá Ànábì Ìsá tí wọ́n fi sọ Ànábì Ìsá dẹni tí ó rojọ́ níwájú Ọlọ́run. Bọ́lọ́run ṣe nífẹ̀ẹ́ Ànábì Ìsá tó, Ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀, Ọlọ́run ṣe lójíṣẹ́, ṣùgbọ́n tí ó mú rojọ́ Ànábì Ọlọ́run tó bá fi lè mú Ànábì Ọlọ́run tọ́lọ́run ó pè kalẹ̀ tó jẹ́ pé gbogbo tí wọ́n dá sí lọ́rùn kìí sojú ayé rẹ̀ o, ẹ̀yìn rẹ̀ ni Ànábì Ọlọ́run kò lè gbàgbà, ṣùgbọ́n nígbà tí ò sí lórílẹ̀ mọ́ ó wà láyé, ṣùgbọ́n ó wà láyé kéku, nígbà tí ò sí lórílẹ̀ mọ́ tí wọ́n gbé lọ sánmọ̀ làwọn ọmọlẹ́yìn di ìdàkudà ni wọ́n sọ́dọ̀ Ọlọ́run, làwọn kẹ́ sọ́dọ̀ ọmọ Ọlọ́run. Ọlọ́run wá ní ọwọ́ kó wọ́n dáná sí lọ́rùn kó lè bá kí ara rẹ̀ níwájú Ọlọ́run, gbogbo ẹni tí wọ́n bá dáná sí lọ́rùn táwọn èèyàn gbé kọjá lẹ́wù rẹ̀ yóò rojọ́ wájú Ọlọ́run. Kẹ́ni yẹn tí ó bá ti lè kí ara rẹ̀, Ànábì Ìsá ò lágbára àti lè kí ara rẹ̀ torí ibi tó wà kì í ṣe pé yóò padà wá sí orílẹ̀ ayé àfìgbẹ̀yìn ayé. Ọlọ́run kọ́ wá pè rojọ́ sọ́wọ́n àwọn àfáyín tí ń jókòó kalẹ̀
tẹ́ fi ń ròyìn wọn àti nítorí lórí Facebook pé wọ́n ní tó ń bá tọ́mọ kí rẹ̀ sọ pé tí ẹ bá ń kọ́ àwọn lọ nù ná àwọn tẹ̀lé wọn ibi tí ẹ bá ń ká wọn lọ bá nínú náà ni àwọn tẹ̀lé àwọn àfa wọn tọ́sọ bá tó ní mùdírù àwọn tó bá ní káwọn pé inú náà ní káwọn lọ àwọn tẹ̀lé tẹ̀lé tí mùdírù wọn sì rí fídíò tí ò lè bọ́ta kára rẹ̀ wágìrì tí lọ́rọ̀ bẹ́ẹ̀ rẹ̀ pé ha ẹ sì sọ olórí gbúgbà yìí kó tè bọ́ta kọ́ sọ̀rọ̀ tí ọba ilé sọ̀rọ̀ tọ́lọ́ wọn ó fi pe ànábì yìí sájáde lálìkì àmọ́ gbà pé wọn ò ní ìdí wọn ń pè wọ́n jáde kankan o ọyọ́nu sí jẹ́ ń sẹ́nu o ọyọ́nu sí no ẹ bá sì yọnu sí ọsọ̀rọ̀ ẹ̀dọ́lọ́n ìdájọ́ rẹ̀ ń bọ́ ti máa ṣàlàyé o ẹni tó jẹ́ tọ́mọ̀ kan mò ń lọ́lọ́n kéke tí ó wàá sọ̀rọ̀ táwọn yẹn ti sọ̀rọ̀ lọ́n kéke tí ó sọ̀rọ̀ lé lórí ẹjọ́ tó wọn rò á ṣàlàyé rẹ̀ ẹni tí ò sì ń bẹ̀ mọ̀ tí ẹ fi mú lọ́lọ́n kéke òun lọ́lọ́n ni wọ́n pè jáde pé anta kulita linnasi. anta kulita linnasi. nínú Kùránì ọlọ́ni tó bá jọ́ gàkẹ́ mọ̀ á gbé Ìsá bọ́ tàn sí ju gbogbo ayé báyìí ipe anta kulita linnasi. Ìsá sura wo ni Suratul Maida àyà kìlò àyà 116 Kùránì là ń kà Quran chapter 5 verse 116 ọlọ́ni. wa idh qala Allahu ya Isa ibn Maryam. ọlọ́ni tó bá jọ́ gàkẹ́ mọ̀ wà nàbí máa wo tí ń ṣe fún Jésù táwọn èèyàn dáná sí lọ́rùn lẹ́yìn ìgbà tí ò sí lórílẹ̀ èyí wàá sọ pé ìwọ Ìsá ọmọ Maryam. anta kulita linnasi. ǹjẹ́ wọ́n lọ sọ fáwọn èèyàn. ittakhiduni wa ummiya ilahayni min dunillahi. ṣé wọ́n lọ sọ yìí pé ittakhiduni wa ummiya ilahayni min dunillahi ṣé wọ́n lọ ní kí wọ́n mú wà tìyá rẹ̀ ní ọlọ́run mi lẹ́yìn èmi ọlọ́run wá sọ́n ṣe ju gbogbo ayé báyìí ọ̀yá máa bọ̀. ẹ máa bọ̀ ọlọ́run ọba lè kí ọlá mọ̀ pé Ìsá ọ̀sọ́ bẹ́ẹ̀ o ṣùgbọ́n kó lè bá jẹ́ clarification tí ó jẹ́ sí ju gbogbo ayé ònà torí pé kò sí bẹ́ẹ̀ ǹjọ́ wọn dá sí lọ́rùn kò sí bẹ́ẹ̀ mọ̀ kátó wá sọ ọlọ́ni yóò wà mọ́ ẹgbọ́n tí ọmọ sọ. qala subhanaka ma yakunu li an aqula ma laysa li bihaqqin. ọlọ́run mímọ́ àwọn ọlọ́run kò lẹ́tọ̀ fún mi ìyìn tó bẹ́ẹ̀ sánmà wo ni ó gbà mí ilẹ̀ wo ni ó gbà mí kí n sọ nǹkan tí ń lẹ́tọ̀ sí ìjọsìn kí wọ́n sọ mí lọ́lọ́run kéke wọn lẹ́tọ̀ sí wọn ò lè sọ̀rọ̀ ẹ̀. in kuntu qultuhu qad alimtahu. ẹ mọ̀ kànáà bí sá ọlọ́run mi bí n bá kú sọ bẹ́ẹ̀ ìwọ gan kú mọ̀ ó mọ. ta'lamu ma fi nafsi. torí wọn lọmọ tí ń bẹ nú ọkàn mi sẹ́mi níwọ̀n sọ̀rọ̀ àmì dọ́lọ́. torí bọ́lá ti sọ pé ìyìn nígbà nàbí kẹ́dìdé kánàbí wọn wá máa sọ fáwọn èèyàn pé èmi ni kẹ́ ẹ jọ́sìn fún ọlọ́run ní ò lè ṣẹlẹ̀ láíláí tàbí pé ẹ wá máa pọ́n mi lẹ́pọ̀n roboto ẹ máa ṣe bá tọ́lọ́ ń bá sọ báyìí ibi tí mo lọ ní ẹja fi yùn lẹ̀ fáyà mi lẹ̀ bá ọlọ́run wọn pè é sájáde lálìkí àmọ́ kọ́ wá rojọ́ tẹnu rẹ̀ ń tẹ̀ dálẹ̀ sí lọ́rùn. ẹ̀yin àáfà táwọn ọmọ kí oyin wá ń gbé yín kọjá ààlà àáfà gbogbo ayé láfa wọn lẹ́kọ̀ọ́ sáà àáfà gbogbo ayé lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àáfà àwọn ọmọ kí o rẹ̀ ìyẹn tó wá kéré kọ́ra ẹlòmíì tó ní iṣẹ́ tá àáfà àwọn wá ṣe ànábì ọlọ́run mi ò rí ṣe ẹ̀mẹ̀ gbọ́rọ̀ Yorùbá á ti bàjẹ́ jù ànábì ọlọ́run kódà ànábì ọlọ́run tá àmúkọ ẹ̀ tọ́lọ̀ wọ̀ sọ̀tàlẹ̀ fánú Kùránì kódà kọ́mọ jẹ́ pé kọ́mọ junu yàrá kan lọ tó bá pé ọlọ́run náà sí kìí ṣe gbẹ́ ẹ ní àfa kẹ̀kẹ́ so ànábì mi ò ṣiṣẹ́ tá àfa wọn ṣe ànábì mi ò ṣe kíní kan ibi ẹ̀pọ̀n búrẹ́ dàkún kí la fẹ́ gbà bẹ́ẹ̀ wá ń bí mọ́lúdì ẹ̀pọ̀n ni tọ́lọ̀ wọn bá pé yàn kalẹ̀ báwọn tí ó pè Ìsá kalẹ̀ tọ́mọ̀ pé Ìsá ọ̀daràn ẹ̀yin tí wọ́n ní gbogbo ẹ̀yin àfa tẹ́jú kókó de mọ́lúdì òde kíní kan àwọn bàbá náà àwọn ní aṣọ náà domi àwọn ní aṣọ kíní kan dígbà ẹ̀yin máa ní káwọn ọmọ wọnú náà àwọn ọmọ wọnú bẹ̀ lọ tẹ́tù jókòó tẹ́tẹ̀ ń tagada báyìí kí ẹ̀yin lọ́lọ́ ẹ̀yin lólóore ẹ̀yin nígbà ẹ̀yin làwọ̀ tẹ́ ń fọgádà báyìí ọmọ tọ́lọ̀ ń sọ ni sọmọ pé wọ́n ti gbé ọ síbi ìjọsìn báwọn wọ́n ti sọ ọ̀dọ̀ Ọlọ́run kékeré wọ́n ti mú ọ wọ́n ti kó bọ̀ tí ẹ̀wọ̀n ò lé o tí ẹ̀wọ̀n ò lé rárá ìdájọ́ rẹ̀ ni nínú Suratul Anbiya Ọlọ́run ní innakum wa ma ta'buduna min dunillahi hasabu jahannama antum laha waridun. Ọlọ́run ní sórí gbogbo ẹ̀yin kèfèrí ẹ̀yin ọ̀sẹ̀ bọ̀ ẹ̀yin tẹ́ mú nǹkan mi lẹ́yìn Ọlọ́run àtẹ̀yìn o àti ń tẹ́ fi ń bèmí Ọlọ́run wórogún igi ni o yèèpẹ̀ ni o omi ni o èèyàn ni o tẹ́ ẹ bá fẹ́yìn bá mi àtẹ̀yìn tẹ́ bá mi wórogún àtẹ̀yìn tẹ́ fi bá mi wórogún gbogbo yín pátá ní ìkóná ẹja nàmọ̀ nìyí èyí fi ìkóná ẹja nàmọ̀ ní ibẹ̀ lẹ́dọ̀ mọ̀ pé káyọ̀lẹ́ bá mọ̀ pé èyí yẹpẹrẹ ẹ̀yin tẹ́ bèmí Ọlọ́run wórogún àti ń tẹ́ fi ń kọ̀m̀pìà ẹ̀mí Ọlọ́run Suratul Anbiya ni o aya 98 láti sọ tó jẹ́ pé gbogbo orin tí a bá bọ láyé yọ wọ̀ náà gbogbo òkúta tí a bá bọ láyé yọ wọ̀ náà káwọn tí ń bọ́ lè bá àmọ̀ yìí pé sẹ́rí nǹkan àtẹ̀yìn àtọ́lọ́run yín èké lẹ́jọ́ ń jiyàn sẹ́rí pé yẹpẹrẹ ìwọ àǹfà tí a kó bá tó ọ̀dẹ̀ wo náà tẹ́bi kó bọ̀ tí ẹ bọ̀ nu ẹ wo báwọn yẹn ṣe ṣe Ibrahim Niyasi Niyasi ni o kíníkan Niyasi ni o bógun bá dogun Haúsá Niyasi ni ọgbà wọn o bógun bá dogun Ìgbò Niyasi ni ọgbà wọn o bàbá Niyasi kíníkan ẹlòmíì oríṣiríṣi ọ̀rọ̀ láwọn ọ̀rọ̀ burúkú níbo lẹ fọlọ́n sí kódà àgbọ̀dọ̀ àgbọ̀dọ̀ máa bèrè pé níbo lẹ fànàbí sí àpọ̀ kódà ọ̀gbọ̀dọ̀ dẹ̀wò fànàbí ayé àti mo sọ yìí ike ẹ̀yin àti ogun tẹ́yìn jọ́sìn fún lẹ́yìn Ọlọ́run wọn ò fi kó náà jáde nàmọ́ ni ayé à ń la àwọn kèfèrí Mákà gbọ́ ni à ń sọ fànàbí kò tiẹ̀ ti dá a bá bẹ́ẹ̀ bá láwọn àtàwọn òsàwọn ọ̀gbọ̀n náà Ìsá náà ọ̀gbọ̀n náà kí ló dé ṣe bí wọ́n pò náà lọ́lọ́ ó ti dá a bá ọ̀gbọ̀n náà lọ́lọ́run fi ń kíá rẹ̀ Ìsá wà jẹ́jọ́ wájú Ọlọ́run pé ṣé wọ́n ló ní wọ́n sọ ọ́ dì báyìí ṣé wọ́n ló ní wọ́n sọ ọ́ dì báyìí èyí náà já wò kọ́ máa kéwò
kọ́ bọ́ta pé bá àfa àwọn tó bá ní káwọn ọmọ wọnú inú náà rí o àwọn ó tẹ̀lé ẹ wòrán aṣọ gbọ́n kí ló àfa wa wà láyé kọ́ mọ́ jáde àfa nǹkan ọ̀gbọ̀n lè kí a mọ̀ gbọ́ ṣé olóhùn ọ̀gbọ́n àwọn àfa àwọn ọ̀gbọ́n gbogbo àwọn ọmọ kí wọ́n ṣe ń pọ́n wọn lẹ́kùn rúgbótó ajẹ́ pé wọ́n yọnu sínú ẹ ń bá yọnu sí ó ti yọnu sí ya Ọlọ́run ẹ ń bá yọnu sí tọ́ wà lóde àbọ̀ kárí kílípù kan lásán ẹ gbọ́ àwọn ẹni Ọlọ́run gidi ẹ jẹ́ àgbélá torí Ànábì sallallahu alaihi wasallam síbi lásán nígbà táwọn mùnàfíkì Mádínà tí wọ́n máa pànàbí lẹ́kùn rúgbótó látẹ̀tì rú ni ẹ má pàmí lẹ́kùn rúgbótó gẹ́gẹ́ bí àwọn Kírísítẹ̀nì ṣe pọ́n Ìsá ọmọ Màríámà lẹ́kùn rúgbótó tí wọ́n pè ní Ọlọ́run wọ́n pè lọ́mọ Ọlọ́run ìkànnì ẹ lọ wọ àwọn ẹni Ọlọ́run gidi inú ta gbọ́ òun náà ni pé bàbá wa Sheikh Kamaluddin Al-Adabi rahimahullah tẹ́nìkan bá ti ń sọ̀rọ̀ tí bá yín wọn pọ̀ ní ìsìn nínú ọmọ kí ó tí wọ́n wà ń bẹ̀ wọ́n ní ọ̀dákẹ́ kì í ṣe ẹ̀yìn tọ́mọ kí ó wọ́n ó tún yín wọn kì í ṣe ẹ̀yìn tí ó gbé wọn kọ́ lọ́lọ́run o ṣùgbọ́n tó bá kẹ̀ tí sọ pé àwọn afáwọn ló gbìyànjú báyìí àwọn afáwọn ló ṣe báyìí àwọn ni wọ́n lọ lẹ Ghana wọ́n sì gbàgbé ọ̀tọ̀ ẹ̀yìn wọn ṣe ẹ̀yìn tí ó sọ wọn di Ọlọ́run kékeré o wọn ò tó nígbà ní tí wọ́n ṣe ni wọ́n ń sọ o wọ́n ní tí wọ́n ti gbọ́ wọn ni wọ́n gbọ́ máìkì lọ́wọ́ ìkẹtẹ́mì nílọ ó nígbà tí Ansarul Islam bá ti ń ṣe 50 years anniversary tí Sheikh Abdulgani Abuto tí ń sọ̀rọ̀ àní wọ́n ń sọ̀rọ̀ ń pa aṣẹ́ ribi tí bàbá ṣe so bàbá wa dé tí wọ́n dé síbi programu yẹn bí ẹ ṣe ń sọ lọ mo rò kí àbá ń sọ kó tó àbá Abuto wa yarí níjọ náà wọ́n ní bẹ́ẹ̀ bá ní dákẹ́ yìí ní dákẹ́ pé bí wọ́n sábà sọ nìsín tẹ́ ẹ bá lọ tán tá a bá ń padà ń sọ àwọn èèyàn lọ àpárọ̀ ọmọ yín ni ẹ jẹ́ ń sọ díẹ̀ nù tàgbésí ayé yín bẹ́ẹ̀ ṣe rìn kì í ṣe pé in tí wọ́n ń sọ wọn ò sọ wọ́n dọ́lọ́ ń bẹ́ o ìtàgbésí ayé wọn pé bí ẹ ṣe kẹ́kọ̀ọ́ àwọn karamati tọ́lọ́ máa ń ṣe fún ìkẹ̀kẹ́ ìní wọ́n ń yarí sí wọn o ìtẹ́gbìmọ̀ pẹ́ni Ọlọ́run gidi làwọn nù o kì í ṣe pé wọ́n kágára kalẹ̀ wákè àwọn náà nù wọ́n sáré rẹ̀ báyìí ara o bàbá àgbẹ̀ni Madu Arabia Nàìjíríà níbo ló ti dán wò níbo ló ti dán wò táà máa kọrin ṣe ewu náà mo rí ìtàdọ̀ náà mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́lẹ́ ti ń ṣe wù bí àbá wọlé tí a bá dìde ń tẹ̀sí ṣé àbá tún tẹ̀sí kan táwọn èèyàn bá pariwo bóyá túmọ̀ yẹn jìnnà gan tẹ̀sí láàkọ̀ fún náà kí ni ń pariwo sí ẹ bá wọn àfa wa láyé ẹ mọ̀ pé àwọ̀ ọmọ nǹkan kan so wọn ò ní gbà àwọn bàbá wa lákòbọ̀ ṣé Abdul Wahab ṣé Adiyatullah bàbá ṣé Rauf Mustapha rẹpẹtẹ ọdún tí bàbá parí tẹ̀síìrì àkọ́kọ́ pé wọ́n parí odidi Kùránì gbogbo àwọn àbáyìí náà yarí wọn àmà bẹ̀rẹ̀ pé àkílódé wọ́n tún fẹ́ kọ́ni kí àbàbà tó yarí ṣé àbáwò ni lónìí yìí ẹ má dáwà dúró so báwọn ènìyàn Ọlọ́run ti ń sinú láwọn ènìyàn Ọlọ́run gidi tí èsì fẹ́ẹ̀kì káwá sọ àwọn àfà ká sọ wọn dọlọ́run bẹ́ẹ̀ bá wà lóde súná ọmọ ọ̀rọ̀ Ọlọ́run ni wọ́n ní báwọn yẹn sọ ìròyìn àfà yín lẹ́ròyìn bẹ́ẹ̀ wà lóde olókù àwọn àbá yín àwọn ní agbápàtà sórí òkè bẹ̀rẹ̀ àwọn àbá yín àwọn ní afanáwọ inú kíní kan àwọn àbá yín kí bí wọ́n ní káyọ̀ bàjẹ́ ayé yọ̀ bàjẹ́ wọ́n ní káyọ̀ dá ayé yọ̀ dá ṣe wọ́n àbá náà sì jókòó sórí wọ́n ti kó bọ̀ rẹ̀ dì ìwọ ni kọ́ wáyé ti yọra rẹ̀ sórí àìyọra rẹ̀ tó jókòó tó ń fẹ́ hù wo ọfẹ kò sínú náà ni innakum wa ma ta'buduna min dunillahi hasabu jahannama antum laha waridun. so a fẹ́ gba ìbéèrè bíi méjì kan tí ààyè rẹ̀ bá wà láti kó tó di pé àsìkò ọlọ mọ́ wa lọ́wọ́ pẹ̀lú ìyọ̀ǹda tọlọ́run àwọn tá a bá fẹ́ béèrè láàrin ìṣẹ́jú méjì tó kù 090 98 88 99 39. Zero 90 98 88 99 39 so tàbí 091 2 mẹ́rin 29 39 so nígbà tí à ń retí ìbéèrè ká má bínú náà hello wa alaikum salam barakatuh náà ṣé níbi ìran ìgbà níta ìsọ yémi o ìgbàlódé kàlẹ́ndà gbogbo tí wọ́n bá ṣe lórí ọ̀rọ̀ kàlẹ́ndà kan ni o a máa wo èyí tó jẹ́ practical abẹ tí wọ́n bá lásìkò báyìí lásìkò oorun zuri ọ̀wọ́lé tí wọ́n ti tò á lè gbára lé ní 100% torí pé iṣẹ́ ọmọ ànábì Ádámù ni iṣẹ́ ọmọ ànábì Ádámù sì ni àwọn tí wọ́n ṣe gan wọ́n sọ mọ́ pé kò rí bẹ́ẹ̀ 100% ẹ̀ lè lẹ́nìkan ló sáyẹ́sì tó sọ pé táwọn sọ 100% bó ṣe rí nù ara wọ́n yé sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n àìmọ̀kan wá la fi ń dá ọ̀pọ̀lọpọ̀ nǹkan rú tó ti yé báyìí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ mọ́ correct mùsùlùmí wa gbọ́dọ̀ nímọ̀ nípa ẹ̀sìn rẹ̀
táwa náà máa chẹ́kì nǹkan wa pókè wọ́n ní sùúrù wọlé aago 12 ṣé lóòótọ́ ni ṣé ó wọlé bẹ̀ tí ó bá wọlé pẹ̀lú táwọn calculate ńlẹ̀ ṣé làwọn náà sọ pé ẹ hádi ìṣẹ́jú báyìí mọ́ tẹ́ bá ti hádi ẹ̀ mọ́ ọkàn ó lè balẹ̀ ó ti ẹ̀ fàkúnnù náà ó ti wọlé so kọ́lọ́n kó sànù wà pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́ á máa pàdé tó bá di àsùnbà tó bá di ìdájí ọ̀la pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́. àpérò sọ̀kọ̀ kì í ṣe ṣọ́ọ́dí mọ́tò wíwà ìyẹn ò gbá gidi kàkàyé lẹ́sìn lolúwa fìràn wá kálẹ̀ tẹ̀lé àṣẹ olúwa ní kálẹ̀ tẹ̀lé àṣẹ olúwa ní. kí a gbọ́ ìkéde pàtàkì ibi tí wàá ṣe ti wáyé láàárọ̀ òun náà ní Igbóọrà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ bíbá ní mọ́ṣáláṣí Ahlu Sunnah Mosque tó wà ní ẹgbẹ́ ọ́fíìsì NDLA ní Old Èrúwà Road ní Igbóọrà ní aago 10 àárọ̀ pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́run gbogbo àtàbá wà ní ọ̀nà ibẹ̀ kí a gbìyànjú láti wá gbọ́ Ọlọ́run ọbẹ̀ kọ́nà kó san wá ní ẹ̀sùn lórí fún bẹ́ẹ̀ kàbíkè 070 1064 39 wàdí tó di ní àfẹ̀mọ́jú wà ní ọ̀la bí ní ìlà máa ṣẹlẹ̀.